tó mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá mo kí yín pé ẹ kú déédéé wòyí a kú àmójúbà oṣù tuntun oṣù kọkànlá tí a ṣẹ̀ṣẹ̀ wọ̀ Olódùmarè á jẹ́ kí a rí ọ̀pọ̀lọpọ̀ oṣù ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè èèpẹ̀ àní ṣe nínú àìsàn àní ṣe nínú ìnira láṣẹ Tèdùmàrè. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sórí ètò wa tá a pè ní ẹ jẹ́ ká sọ tiwa. Ẹ jẹ́ ká sọ tiwa lètò tó ń jáde lórí iléeṣẹ́ OJB TV níbi tí a ti ń gbàràdá ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Ọ̀nà tá a gbà ṣe ètò tiwa lọ́jọ́ ti tòní yóò yàtọ̀ díẹ̀ sí bá a ṣe máa ń ṣe é. Ṣáájú mo lálejò pàtàkì fún yín lọ́jọ́ ti tòní. Ẹ ti rí i pé ibi tá a wà ibi tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó yàtọ̀ sí bá a ṣe máa ń ṣe tẹ́lẹ̀. Orúkọ mi ni Asiwaju Olalekan Akanji Ademeto ọmọ bàbá ń jẹ Ògbómọ̀ṣọ́ ọmọ òṣònú ilé ògbàlọ̀ ọmọ ńlásọ kò bómi tútù rẹ̀ ẹ̀là òjé ọmọ òye tẹ́bí àrídì ògo ológun ọ̀kàkà mójóbi ní yangiyangi. Màá máa sọ fún yín pé lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa amóyànnàná àwọn ìṣẹ̀lẹ̀ àwùjọ gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wá ṣùgbọ́n lẹ́nìí ètò wa yóò yàtọ̀ torí pé àkànṣe ètò ni. Àlejò láfẹ̀ nígbà àlejò pàtàkì kódà ìwọ̀ ńlá ìwọ̀ báyìí ẹja ńlá báyìí òní ìwọ̀ mi gbé lónìí. Ọ̀yá ṣé ẹ ti rí i pé ẹja ńlá báyìí ńlá gbé lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa lọ́jọ́ ti tòní. Alhaji Akande Abass ọmọ rápálá àgbà akin olóyè púpọ̀ ni wọ́n mọ̀ bá wa ṣètò lọ́jọ́ ti tòní. Ẹ jẹ́ ká sọ tiwa tó a ti bẹ̀rẹ̀ láti jọ máa sọ tiwa lọ́jọ́ tèmi pẹ̀lú Alhaji wa Akande Abass. Ẹ jọ̀ọ́ mo kí yín kú ìjókòó ẹ kú àlejò wa lórí ìkànnì OJB TV Yorùbá. Ẹ̀yin ni àlejò pàtàkì tí a gbé wá. Òdú ni yín ẹ kì í ṣe àìmọ̀ fún olóko ṣùgbọ́n fún gbogbo àwọn tí yóò mọ̀ bá wa wò yín ẹ bá wa sọ díẹ̀ nípa yín fún àwọn olùgbọ́ wa. Èyí ò wá wí o Akande Abass tolúwa ni yóò ṣe lórí ẹ̀dá. Àní èyí ò wá wí o Akande Abass tolúwa ni yóò ṣe lórí ẹ̀dá. Àdúró tọlọ́hun kò máa ní pòfo gbogbo iṣẹ́ tá a bá ń ṣe kàtẹ́ bá wọn ṣe. Ìrànlọ́wọ́ Olúwa mi kì í ṣọ̀nà tọmọ ẹ̀dá lè bẹ́gì dínà fún. Ẹ jẹ́ á sọ tiwa ẹ jẹ́ á sọ tiwa ẹ jẹ́ á sọ tiwa lórúkọ tí a pè lórúkọ tá a ń pè lórúkọ tí a ṣàpè yìí o. Ẹ jẹ́ á sọ tiwa jẹ́ á sọ tiwa jẹ́ á sọ tiwa lórúkọ tí a ṣàpè yìí o. Ètò yìí gẹ́gẹ́ ètò yìí má tún ga jù. Ohun tó fi mú ẹ̀yin ayé tẹ́rẹ̀ mi Alhaji Abass Akande the paramount king of music àgbà kí a mọ̀ bá gún wà lórí ètò ẹjọ́ àsọ tiwa yìí. Ètò yìí kọjá bẹ́ẹ̀ ni. Èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín náà ni àbúrò yín Alhaji Abass Akande the paramount king of music àgbà kí a mọ̀ bá gún wà gbogbo ilẹ̀ Yorùbá lórí ètò ẹjọ́ àsọ tiwa ẹ̀yin náà sọ tí. tó ẹ jẹ́ kí a sọ tiwa bí wọ́n ṣe ń sọ fún yín torí màá máa sọ nǹkan kan pé àwọn kan wà níbì kan tí àwọn náà ń sọ tiwọn lọ́wọ́lọ́wọ́ báyìí báwa náà ṣe ń sọ tiwa pẹ̀lú àgbà akin bọ́bagúnwà fún gbogbo olórin fújì pátápátá. tó àgbà akin àwọn àgbà ní ibi tá a dé là á ṣe bí àyà bá sì ti bẹ́ sílẹ̀ báyìí ó bẹ́ sí eré
mo fẹ́ kí ẹ bójú wẹ̀yìn wá kó tiẹ̀ tó di pé ẹ gbájúmọ́ṣẹ́ orin kíkọ kí làwọn nǹkan tí ẹ kọ́kọ́ jí rí tí ẹ kàn tí ẹ fi ń wò pé bí wàá ṣe ṣe ètò ìgbésí ayé mi. ṣe mọ̀ pé kò sọ́mọ tí ó gbẹ́kọ̀ọ́ àbí kò sí òbí tí ó kọ́ ọmọ ẹ̀ kó kàwé dáadáa kó tún ká tẹ̀síwájú. àwọn ọmọ tá a fẹ́ jẹ́ kó kọ́ ẹ̀kọ́ yẹn ọwọ́ wọn ló wá kù sí. kò sí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbésí ayé mi ilé ìwé mo kọ́kọ́ lọ tá a pè ní Central Primary School lébùtì mẹ́ta alábàpá road. mo wá kú mbẹ ó di Jubilee Martins ní secondary school. nígbà tó yá Jubilee Martins ó jẹ́ school 3 lèmi wà mbẹ ní secondary school yẹn. nígbà tó yá náà wá change ẹ̀ sí Ìpọ̀nrín grammar school táwa wá ń jẹ́ Ìpọ̀nrín grammar school. ibi tí mo kàwé yẹn tán sí nìyẹn torí orin ò jẹ́ gbádùn wọn láti àgàgà láti gbà mo ti wọ secondary ní primary ó máa rìn mí díẹ̀ gbà yẹn àmọ́ gbà tó ti di pé mo ti wọ secondary orin ò jẹ́ gbádùn wọn mi ò lè concentrate lórí anything mọ́. àwọn òbí mi gbìyànjú bàbá mi gbìyànjú màmá mi gbìyànjú. màmá mi máa ń fún tíṣà lówó dáadáa wọn á dídí wá lé wọn ara kan á fún ọ pé bá mójútó ọmọ yìí ẹ ṣàánú mi àmọ́ orin ò jẹ́ ń gbádùn kò lè sí tó fà á nígbà tó jẹ́ pé olú education máa lè ní tàbá dẹ̀ bá nílé a máa dáhùn nínú ẹ̀jẹ̀ èèyàn bó bá ṣe orin nílé ni kì í ṣe àwòṣe kì í ṣe pé orin wù mí láti kọ èmi náà fẹ́ kọrin kì í ṣe pé lágbájá kan ń ṣiṣẹ́ orin ṣe ń jẹ èmi náà ṣàyànjú ràn ó ti wù Ọlọ́run gbélé mi lọ́wọ́ ni. tó a jẹ́ pé ilé bá orin kíkọ ní ètò yẹ pé kì í ṣe pé àwòṣe nǹkan kan tí ó tiẹ̀ mọ táwọn èèyàn sábà máa sọ àwọn olólùfẹ́ yín àwọn mìíràn máa jiyàn wọn ní Alhaji Abass ní ìyàwó tó pọ̀ ipasẹ̀ Alhaji àgbà ni àwọn náà ń tọ̀ pé ìyàwó bíi 40 ọmọ bíi 60 àbí bákanbàkan ẹ gbọ́ bọ́ọ̀rù mi kò sì jẹ́. ìrìn àjò ẹ̀dá Ọlọ́run ọba nìkan ló mọ̀ ẹ̀dá kan ò mọ ìrìn àjò ẹnikẹ́ni ní ìgbà míì wọn babaláwo ní àmọ́ àjífà tó jẹ́ pé n tó mórí yẹn bẹ́ẹ̀ lómi ìbá tó ń dá ifá yẹn á tún rí kọjá àbí tó mórí yẹn sí èyí tó dá ìmú lójú jù ní wípé ilé ayé tá a wà yìí gbogbo ń tá a jẹ pátápátá òun lọ́lọ́run ti kọ́ mọ́ gbogbo wa ìta máa jẹ́ lè ìta máa jẹ́ lọ́la ó ti iṣẹ́ yàtọ̀ sẹ́yìn tí ò ṣiṣẹ́ orin ẹlòmíì gan ò ṣiṣẹ́ orin ìyàwó tó ní gan lé 40 ìyàwó tó ní gan lé 5-6 lóòótọ́ bí ṣe ń bá ń sọ mi ò ní ju ìyàwó kan lọ ẹ understand mi àmọ́ tí mo kàn ń gbìyànjú àti fàyọ láàrin ẹni wípé káyéyé máa báyàn ronú kọjá bí èèyàn sí kí ayéyé máa bá èèyàn ronú ẹ jẹ́ kí ìgbésí ayé oníkálukú kọ́ lọ́ máa tó lọ bó ṣe ń tó nǹkan kò jù bẹ́ẹ̀ lọ. tó ẹ jẹ́ ká wá lọ sí di iṣẹ́ tẹ èèyàn láàyò gan-an ẹ
ẹ pé ọ̀pọ̀ ọgbà míì tí ẹlòmíì ọkàn mọ́ ká bó o ní lágbájá tiẹ̀ ṣe ń ṣe báyìí bó o ló ṣe ṣe tiẹ̀ lọ́tọ̀ ǹjẹ́ kí ni bó o lè ṣe ronú kan pé ẹ fẹ́ mú orin yín lọ́tọ̀ tó fi jẹ́ pé àṣàkáṣà lọ́nà tí ẹ gbà yọ. ṣiṣẹ́ pé bí àwọn ọmọ pé mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n torí mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n ẹ̀dá tí ó bá sí ọwọ́ Ọlọ́run bẹ̀ ẹ̀dá kan á máa ṣe lásán. bá a ṣe sọ pé Ọlọ́run dá mi yàtọ̀ láàrin gbogbo olórin agbára mi kọ́ nígbà tó ló máa bá mi fi ọba ní gbogbo ẹ̀ ó jẹ́ kó jẹ́ pé kò sí ọ̀nà tí mi ò lè gbórin gbà gbogbo òde èèyàn lè ti bá mi tí máa dẹ̀ ṣeré fún wọn dáadáa tí wọ́n bá sọ pé àwọn ń ṣe ni bá a ṣe máa ṣe concert ọ̀tọ̀ nìyẹn mi bá ń lọ concert nsìn mo lè di o mo lè ṣó ní mo bá kàn máa kàn mo lè wọ ṣòkòtò kan tó máa tí rìn mo lè mú ẹni tí mo lè múra mo lè lo yẹ́rìn mo lè ṣe gbogbo ẹ̀ mo lò ó di concert ni tó máa tún pè wá níbí o aṣòkò àgbà máa tún dàgbàdà mo lè ẹ̀tún òkú sí mi ní abẹ́mi kù àwọn gbogbo èèyàn kan ní Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ ó ti ṣe rí pé títa ká máa dáṣà kàṣà yẹn ìyẹn kì í tún ṣe pé bí a ká máa kàn máa dáṣà nìkan níṣẹ́ wa n tá à ń pè ní professional musician wọn lè ní Aláàjì Abass Akande Obesere kò sóòdì tẹ pọ̀ ní sí tí mi ò tẹ̀ bá mi gbé àtòrí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo òde làwọn ti máa ń bá wa èmi kọ́ Ọlọ́run ni o lóòótọ́ yìí máa dá akẹ́dà ronú pé òun fẹ́ jẹ́ kọ́ lọ́run dáhùn lọ́nà àrà àmọ́ Ọlọ́run ti ṣe ó ti pilẹ̀ nǹkan ẹ̀ ó dẹ̀ ti dé ládé bí bó ṣe máa ríre òun ló ṣe jẹ́ pé gbogbo kíbílẹ̀ ti lè bá wa ẹ lè sọ pé iṣẹ́ wa ojú kan ni akọjá olórin tó máa ń yẹ kò lè ṣe ju nǹkan báyìí lọ nínú. ìbéèrè kan ni pé lẹ́nu àwọn nígbà tá a fi sílẹ̀ tẹ́ pé Aláàjì Abass Obesere sọ̀rọ̀ ní òpin ọ̀sẹ̀ so àwọn kan nínú àwọn ìbéèrè tí wọ́n fi ṣọwọ́ sí wa ni pé wọ́n ní láwọn àsìkò kan pé ẹ̀ẹ̀kọ́ ọ̀run ẹ̀ ń ṣe ẹ́jẹ̀ǹtì fáwọn tí ó fẹ́ lọ sí ìlú òyìnbó ń bá wọn àwọn nǹkan tó ń ṣe smuggler tó sàwọn kọ̀ọ̀kan nínú àwọn ìbéèrè táwọn olólùfẹ́ wa fi ṣọwọ́ sí rí pé wọ́n ń wò kí n tó máa sọ síta báwo lè ṣe jẹ́. ẹgbẹ́ kí mi bẹ́ ilé ẹ̀kọ́ ẹgbẹ́ question yẹn sẹ́gbẹ́ kò sọ̀rọ̀ náà rẹ̀ ẹ má jẹ́ awakọ̀ wà ní àwàṣe ẹ understand mi. ẹ mọ̀ pé tó kọjú sí èèyàn kan ẹ̀yìn ló kọjú sí lóbi kò sí ẹ. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí la wo àwọn fọ́nrán kan lórí ayélujára níbi tí a ti rí Alhaji Wasiu Ayinde àti ọba orin Saheed Òṣùpá nígbà tí ó lọ kí K1 ní fún oyè tuntun ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ tó jẹ́ yọ́ndẹ̀ pé ẹ ṣàdéhùn pé ẹ máa wá láti wá bá àwọn kọrin ṣùgbọ́n ìbéèrè tí a fẹ́ béèrè lórí ẹ̀ ni pé kí ni nǹkan tí ó fà áwọ̀ láàrin ẹ̀yin àti K1 bó ti jẹ́ pé áwọ̀ náà ti jẹ́ nǹkan tó ti pẹ́ lọ títí torí ọ̀pọ̀lọpọ̀ bí a ṣe wo fídíò yẹn ọ̀pọ̀lọpọ̀ ni Abass ni wá Obesere máa wá torí gbogbo àwọn nǹkan tí ó kún kọ́mẹ́ǹtì abẹ́ kọ́mẹ́ǹtì wa lásìkò tí àwa náà bá wọn share fídíò yìí
kí ni nǹkan tí ó fà á bọ̀ àti ọ̀tá kíkún jẹ́ irọ́ ẹ mọ̀ pé tipẹ́tipẹ́ ló jẹ́ pé lówelówe ń lọ́rọ̀ orin kò dẹ̀ ní orí sí ìgbà kankan tó jẹ́ pé àní rí èèyàn kan méjì tó máa sọ pé wọ́n ń ta àwọn síra wọn àmọ́ mo kàn mọ́ ní pé àmọ́ dá mi lójú pé kò sí nǹkan tó ń jẹ́ àwọ̀ náà láàrin mi àti Aláàjì Àsọyìndé èyí táwọn ará àta máa ń dálẹ̀ pọ̀ wọ́n á gbọ́ ti tẹnu eku wọ́n á lọ wí fẹ́yẹ wọ́n á gbọ́ tẹnu ẹyẹ wọ́n á lọ wí fẹ́kù pé ṣògbọ́n tí lágbájá sọ lágbájá àjò gbọ́n tí tàmẹ̀dù sọ àmọ́ àwọn àgbàlagbà dẹ̀ sọ pé tàbá tó ti ń dàgbà a máa ń yí ogun jà àwọn àsìkò kan wà tí a gbọ́ pé wọ́n ń bú níbẹ̀ yẹn dókítà máa tẹ̀ wá sọ́fẹ́ ni pé wọ́n máa ń bú ẹbẹ̀ yẹn á ní wọ́n jẹ́ kó máa bú mi jàre tí mo gbé dání sí kọjá gbogbo tí ẹ̀ ń bá mi sọ yẹn irú àsìkò yẹn láwọn Aláàjì Àsọyìndé ò ráyè èmi mo ò ráyè bí ọkọ̀ máa lọ bá Aláàjì Àsọyìndé sí kí Abass ti ṣe kíní kankan Aláàjì Àsọyìndé máa pè mí sí bẹ́ẹ̀mi kan bá gbọ́ pé tẹ́lẹ̀ kan máa sọ fún mi sí pé Abass wọ́n máa ní Aláàjì kíní kan bá ní Aláàjì tó wá ní Aláàjì Àsọyìndé máa ní òkè mo ti gbọ́ èmi gbá gbé fóònù apá Aláàjì Àsọyìndé ilé wa ti Dubai gbogbo wa nísìn ọjọ́ alẹ́ wa olóṣè kókó sí wa balẹ̀ wa ṣe máa dùn ju ìta tí ń bá bọ̀ látẹ̀yìn wa lọ kò sí tó jọ ọ̀rọ̀ ọjà mọ́ àní wípé òde yẹn tí mi ò mí tọ̀ láti wá yẹn ìlú òyìnbó tí mo lọ olùfà sábàbí torí mo ṣe show ní 21 mo ṣe show mo ní concert ní 21 ọ̀nà 22 mo kúrò Nàìjíríà ní 22 that same 22 ó bọ́ sí Friday mo ní concert lálẹ́ ọjọ́ yẹn mọ́jú mo wá ní party fún ọlọ́jọ́ bí again wọ́n pe àǹtí ẹni àǹtí tó yẹ Ọlábàmíjì àwọn náà play fún lọ́jọ́ yẹn nínú náà mọ́jú on the 23rd ni on the 24th for ara again mo tún wá lọ play another show again concert mi gbà tó wá di 25 ó yẹ kí n bọ́ sọ́nà kí n lè meet up 26 ọ̀tá ara ò gbé bí mo ṣe fi sọ̀rọ̀ sínú life náà ni mi ò ní láti máa pẹ́pẹ́ mi ò ní láti máa parọ́ kankan kò ń ṣe pé mo play 25 ẹ̀ but mo ti pinnu pé máa kú lọ́yìn 25 ọ̀tá ara ò gbé ìyẹn ni mo ṣe fún mi ránṣẹ́ k'Aláàjì Àsọyìndé kan lè mọ̀ pé kò sí nǹkan mọ́ àwọn Aláàjì Àsọyìndé mo dẹ̀ mọ̀ mí dáadáa ìpè tí n bá ṣì ń bínú mi ò ní fi ru mi ránṣẹ́ bẹ́ẹ̀ làwọn tó mọ̀ mí náà mọ̀ mí dáadáa mọ̀ pé mi ò kí ń bá báyìí bí àṣà olóyìnbó tí ò bá dénú mi ò kí ń ṣe àwọn ayé gbọ́n dẹ̀ mọ̀ pé tí mo ṣe yẹn ọmọ kó wá látọkàn mi ni 90% àwọn èèyàn mọ̀ àwọn 10% tó kù tí wọ́n ní believe pé tí mo ṣe yẹn ó wá látọkàn mi àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ kí ìjà máa continue. bí a bá wo àyè máa rí pé lẹ́nu bí ìjọ́ mẹ́ta yìí àrí tí Saheed Òṣùpá lọ ṣàbẹ̀wò sí Pasuma pé ìjà wa láta tí ń jà látijọ́ ìyẹn ti dópin bẹ́ẹ̀ náà là ń rí Thunder tó ń lọ sósù ọ̀dọ̀ Òṣùpá àti Nautica gba rí pé àyípadà ò ti ń dé bá ǹjẹ́ irú ìgbésẹ̀ wo lẹ́yìn náà gbé pẹ̀lú àwọn tí ẹ rí pé ó ní ìkùnsínú pẹ̀lú yín. bí mi ṣe sọ yìí o àfẹn tó bá ń ronú pé òun níkùn sínú sí èmi ò mọ ẹ̀kan tó níkùn sínú sí èmi o
èmi ò mọ ẹ̀kọ́kọ́ tó níkùn sínú sí èmi àfẹ́ tó bá ronú pé òun níkùn sínú sí èmi ẹni tó bá rò pé òun níkùn sínú sí èmi yẹn òun ló máa wọlé wá bá mi bí Abass mo níkùn sínú sí ẹ àbí kíní kan ṣe kíní kan ọ̀rọ̀ yìí ó ti tán ẹ ó dà má bínú àmọ́ bẹ́ẹ̀ mi ṣe wà yìí mi ò níkùn sínú sí ẹnikẹ́ni mo sọ. ẹni tí a bá wò dáadáa ẹ pé ẹ báwọn olórin yìí kò ṣe púpọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ ọgbà láti rí tẹ̀tí bá wọn sínú àwọn àwo tẹ̀tí kópa lọ́lọ́kan òjọ̀kan ǹjẹ́ irú àjọṣepọ̀ níbẹ̀ ǹjẹ́ tó dámọ̀ràn ó wà láàrin àwọn yòókù náà tẹ̀jọ ń kọrin fún iṣẹ́ àti pé ṣé bẹ́ẹ̀ nìkan bá ti wá rò pé èmi náà tiẹ̀ fẹ́ bá àgbà kìsẹ̀ àwo àbí àwọn tí ó jẹ́ pé wọ́n ti jọ wò lọ́nà kìíní lọ́nà kejì pé aláàjì ń bá ẹ̀mí ìjà ní lágbájá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìjà ní ǹjẹ́ irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ wà lọ́kàn yín láti gbé. ṣe rí n tá pè ní ju ẹtì ní èdè olóyìnbó àdè ṣẹ̀ṣẹ̀ máa ṣe àti ń ṣe bọ̀ látẹ̀yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn dá àárín kan kó stop náà ni ó dẹ̀ máa ń jẹ́ kí rẹ́pọ̀ wà láàrin àwa olórin àjàmọ̀pẹ́ lágbára Ọlọ́run nǹkan yẹn tún máa tún padà bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí àtijọ́ ń sọ náà láàrin àwọn olórin pikin first to Obesere and friends tá a ṣe ní National Stadium tí ní àtàwọn olórin rẹpẹtẹ àjọ jókòó àjọ sọ kínní pé kínní ìtumọ̀ bẹ̀rẹ̀ kò sí tó burú tó dáa jù ní á jẹ́ kí gbogbo ẹjọ́ máa ní tẹ̀síwájú ẹni tó lórúkọ àforúkọ ẹ̀rẹ́ tí ò lórúkọ lọ́wọ́ ẹni tí ó ń rìn lọ́wọ́ ẹni tí ò rìn ní múmẹ́ǹtì yẹn á tún tààpù ní ògùn tó ń rìn lọ́wọ́ yẹn kíní yẹn àjọ máa ní tẹ̀síwájú fújì á máa heavy sí gẹ́gẹ́ báwọn ní pọ̀pù ṣe máa ń ṣe pẹ̀lú àwọn bó tiẹ̀ jẹ́ pé kò síbi tán ti kéńké jẹ́ alẹ́ torí kì í ṣe gbogbo àwọn ní pọ̀pù náà lọ́nà láìka ara wọn àmọ́ àwọn ṣe ń fọgbọ́n ṣe ju àwa lọ àmọ́ ní àsìkò táwa pẹ̀lú àṣẹ ìlú gbogbo nǹkan ẹ̀ máa yí padà torí àtòrí òkè ló ti wọ́ wá àtòrí òkè tó dẹ̀ ti wọ́ wá yẹn àti ìtò ó ti wọ́ wá láti ayé àwọn Àwàjí Barrister àtàlájà ìlàkọ́lẹ́tì ó ti yẹ títí lórí ìwọ́ wá yẹn àmọ́ nísìnyí sáà ti bẹ̀rẹ̀ sí ìtò táyé àdẹ̀ rí pé àkíní yòó ìyàtọ̀ ti wà. tó ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ kí ni nǹkan tí torí àkókò kí ni nǹkan tí ẹ̀ ń fẹ́ káwọn olólùfẹ́ yín kó tún máa retí látọ̀dọ̀ yín báyìí àbí nǹkan tí ẹ̀ ń gbà lérò pé àwọn olólùfẹ́ mi ń bá jí lọ́la o. ẹ̀yin àgbàlagbà rẹ̀ sọ pé ibi tá a bá ti ń wo ọlọ́pọ̀n òun láti ń wo ara ẹni rẹ́kọ̀dù tí mo ṣe gbẹ̀yìn Palongo ni èyí tí mo ṣe kí n tó ṣe Palongo òun la pè ní ìmútébù kí n tó ṣe ìmútébù mo ṣe stand out eléyìí tó bá tún máa tún jáde sìn lágbára Ọlọ́run wọn á tún gbádùn ẹ̀ tó má dẹ̀ jẹ́ pé wọ́n ní nǹkan tó ń tún fẹ́ náà wọ́n fi ìwé ránṣẹ́ sí ẹ̀jẹ̀ àṣọ tiwa mo promise yẹn máa gbọ́rọ̀ sí i lẹ́nu bí ò sẹ́yìn kò sí mẹ́wàá. tá a bá tiẹ̀ ní kàkà lé ní méjì yóò ti tó iye àwọn orin tẹ̀sẹ̀ yóò ti tó mélòó báyìí. iye àwọn orin tí mo ti ṣe ti pọ̀ gan-an ó ti pọ̀ gan-an mi ò lè sọ pé iye báyìí ni for now àmọ́ mo mọ̀ pé wọ́n ṣe gbogbo àti wà ní 50 something. nínú ìwọ̀n bíi 50 ó lé èwo gan ilẹ̀ nífẹ̀ẹ́ sí jù náà ni. agbára Ọlọ́run gbogbo ẹni mo fẹ́ràn àwọn olólùfẹ́ mi náà máa sọ pé kan làwọn fẹ́ràn jù gbogbo ọmọ ló dá lójú yẹ o ó ti yẹ yín gbogbo ọmọ ló dá lójú yẹ ẹ̀ ń fò tó bá tiẹ̀ jẹ́ kó tiẹ̀ fẹ́ràn kankan jù mọ́ àwọn ọmọ yẹn á mọ̀ sínú ara ẹ̀ kò ní sọ síta àdúrà tí a máa ṣe ni pé kọ́lọ̀ jẹ́ káyé máa fẹ́ràn gbogbo ọmọ. ìbéèrè kan ó sọ sí mi lọ́kàn kó tó di pé a fi àdàgbà ètò ọ̀rọ̀ sí apá ibìkan lẹ́yìn a fẹ́
mú wá sí ìrántí nígbà kan tí àjọṣepọ̀ ẹ̀yin pẹ̀lú Dúdú Heritage àti Báyọ̀wá Film and Record. Àwọn awuyewuye kan lọ níta wípé royalty ẹ̀rọ ìgbà owó kan wà tó dá wàhálà dàbí nǹkan kan títí kó tó di pé Dúdú Heritage kò sí láyé mọ́. Ọlọ́run kò fọ̀rùn kẹ́ ẹ̀gbọ́n ọlá tí gbogbo ayé mọ̀ ní Dúdú Heritage. Ọlọ́run àforíjì wọn ti fi kú ṣàgbà wá lẹ́nu báyìí. Àwọn àti Mr. Gbẹ́ngàdé òsì tí gbogbo ayé wọn ti báyọ̀ wá wọn jọ ń promote mi ní ìgbà yẹn. Èmi àti kọ́kọ́ wọn à ní èjì àìyedè kan tó ń jọ̀rọ̀ owó. Báyọ̀wá ò jẹ mí lówó, Dúdú Heritage náà ò jẹ mí lówó, kò dẹ̀ sí èjì àìyedè kankan títí tí ẹ̀gbọ́n Ládẹ̀ fi ṣaláìsí yẹn Dúdú Heritage àjọ ń ṣe ni. Kódà oṣù tó ń ṣaláìsí yẹn inú oṣù wọ́n sì gba ẹ̀rí fún mi, tó ń gba ẹ̀rí mílíọ̀nù fún mi, tó ń kó lé mi lọ́wọ́. So same thing Mr. Gbẹ́ngàdé òsì Báyọ̀wá a sọ́ra wa nù. Àwọn àgbàlagbà kan máa ń sọ pé ogún ọmọdé kò lè ṣe ní fún ogún ọdún. Àní ìgbà tá a lè fira wá lẹ́yìn náà ẹ mọ̀ pé industry tàwa ogun ni. Táwọn kan bá ti rí pé ibì kan wà ó ń dá fún lágbájá láti bẹ̀, àwọn kan wọ́n á torí bọ̀ bẹ́ẹ̀, wọ́n á dúdú àti bàbẹ̀ jẹ́. Wọ́n lè má ní nǹkan láti fi bẹ̀yẹn ṣe o, àmọ́ wọ́n á dúdú àti bàbẹ̀ yẹn jẹ́. Tó bá ti wá bàjẹ́ yẹn wọ́n á gbé bẹ́ẹ̀. Àmọ́ wọn kí wọ́n ti ní pé ẹ̀tọ́ lọ́n bá dá ó dá tán. Tó bá dá ẹnìkan tó fẹ́ nìyẹn, tó bá dá èèyàn kan tán tó wá gbá àwọn èèyàn kan sẹ́ni ẹ̀ bẹ́ẹ̀ pé ẹ̀yin ẹ lọ ṣe áńgẹ́lì fún lágbájá. Ní ìgbà tí ọwọ́ bá tó fẹ́ tó àwọn áńgẹ́lì yẹn gan kọ́ tó tó wọn lọ́wọ́ àṣekínni á tó ti máa ronú àti pààrọ̀ ẹlòmíì síbẹ̀. Àmọ́ ẹni tí Ọlọ́run ṣe yẹn fún tó bá ní làákàyè a máa mọ̀ pé mímọ̀ ṣe nǹkan òun Ọlọ́run ló ń dúró tó òun. Àmọ́ èyí tí ò bá ní làákàyè máa rò pé bí òun ló tó wọn kan, mi ò tó wọn kan. Ọlọ́run ló ṣàdúró títí di wákàtí òun. Kó tó di pé a mú ètò tọjọ́ tèmi wá sí ìpamọ́, àmọ̀ràn wo lẹ ní fún àwọn olólùfẹ́ yìí? Àkọ́kọ́, ẹ̀kejì, àwọn tí ọ̀dọ́ tó yẹ pé àwọn náà ń wò yìí bí àwòkọ́ṣe láti fi lè gòkè àgbà nídìí iṣẹ́ rẹ̀. Mi ò lámọ̀ràn kankan lẹ́yìn pé kí n kàn gbà wọ́n níyànjú pé ẹ̀tọ́lọ́ ń bá yan promoter fún lásìkò táwa yìí tí promoter náà tọrọ kọ́bọ̀ lé lórí, má bá promoter jà o, wọn kì í bá promoter jà o. Ìyà tí promoter ń jẹ lórí olórin ó pọ̀, tó o bá dé jìyà o ò lè gbọ́n. Àti tó bá dé ti bá promoter kan jáde rí, ẹnu àwọn promoter kò, ẹnu àwọn olórin ni ò kò. Tí promoter kan bá sọ pé promoter kan gbọ́dọ̀ promote ẹ kó gbọ́dọ̀ promote ẹ náà nìyẹn, wọn lá association. Bẹ́ẹ̀ ni wọn bá promoter jà, agreement ni kẹ́ ẹ ṣe, ní tó bá jẹ́ tó ẹ wọ́n á fún ẹ. Má dẹ̀ kọ́kọ́ sáré wá owó, kọ́kọ́ sáré lé bó ṣe fẹ́ ní òkìkí. Òkìkí yẹn á bẹ̀ sí bí owó wá fún ẹ lọ́tọ̀ọ́ sí nígbà tó bá yá. O ò jìyà ó gbọ́n, olóògbọ́n, o ò jìyà olóògbọ́n. Ọ̀nà lé ayé tàwa náà yìí o. Má bá promoter jà o. Ní tó bá dẹ̀ ti ṣe tó bá ti rí pé o tẹ́ ẹ lọ́wọ́ láìkí ẹ, tẹ̀ra mọ́ dáadáa. Má jẹ́ kẹ́nikẹ́ni ṣe ẹ lọ́nà. Má jẹ́ kó sọ pé bíbá ẹni kò bọ́ nígbà. Tó ń ṣe yẹn, tó ń dùn mọ́ wọ yẹn, bó ṣe ṣe tó ń dùn mọ́ yẹn, wàhálà ó ti ń dùn máyé. Àwọn àgbàlagbà ní pé tẹ́ni tó ń parọ́ fún Obama ẹni tó ń parọ́ mọ́ lọ́kàn rẹ̀. Wọ́n dẹ̀ ní ohun tá ń jẹ kọ́ là ń tà, kì í ṣòro tó ní gàrí lè pa. Ìwọ kan fúnra rẹ̀ gan mọ̀. Wọ́n ní bẹ́ẹ̀ tó ń kọrin tí ò bá dùn òun náà mọ̀ létí ẹ̀ tó ti yé. So advice tèmi nìyẹn o. Then ẹ̀yin olólùfẹ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú àdúrótì, ojú ò ní tì yín. Ẹ má padà lẹ́yìn mi o, èmi ò ní kankan o. Ẹ̀yin ni mo ní, kò sí tí mo fẹ́ dà lénìí tí mo fẹ́ gara sí yín o.
ọwọ́ mi rè o ẹnu ká mi. tó fún bíi 30 ìṣẹ́jú ó lé tí a ti ń gba Alhaji Abass Akande Obesere àgbà akínbọ́bagúnwà tó a mọ̀ lọ lọ́jọ́ ti tòní ká tún lè padà wá ní ọjọ́ mẹ́jọ. Mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tó ṣùgbà ni tá a jọ ṣètò lọ́jọ́ ti tòní. Bánkọ́lé Táíwò Alex agbákejì ààrẹ fún ẹgbẹ́ man, mo kí tó mo dúpẹ́ lọ́wọ́ ayàwòrán mi Tèmítọ́pẹ́ Lawal tó títí ọjọ́ mẹ́jọ tátù máa mú títí wá. Asiwaju Olalekan Akanji ìkọ́ ọmọ bàbá ń jẹ̀rọ Ògbómọ̀ṣọ́ lóní ká tún pàdé níjọ́ mẹ́jọ lórí àkọ́tún ètò ẹ jẹ́ ká sọ tiwa. Ire o, ire ká.